ṣàdédé lọmọkùnrin kan bọ́ sílẹ̀ lórí ọ̀kadà ó máa yìnbọn lu oní POS àti ọmọ rẹ̀ nílùú Ìbàdàn. Ó sojú mi kòró òun ló ṣàlàyé bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ó sojú mi kòró mọ̀ ti ṣàlàyé bí ìṣẹ̀lẹ̀ ìdigunjalè ṣe wáyé nílùú Ìbàdàn. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó mà ló mà wáyé ní agbègbè Mọ́kọ́lá nílùú Ìbàdàn. Ó sojú mi kòró ó mà ṣàlàyé ó ní bí aago 12 ààbọ̀ ọ̀sán ó ní ọkùnrin kan tí ẹnikẹ́ni kò mọ orúkọ rẹ̀ ó mà ló mà kúrò nínú báǹkì ìgbàlódé kan tó wà ní agbègbè Dùgbẹ̀. Ó ní ọkùnrin náà ń bá ọmọ rẹ̀ obìnrin sọ̀rọ̀ lẹ́bàá ọ̀nà nígbà tí ọkùnrin kan tó ṣàdédé bọ́ sílẹ̀ lórí kẹ̀kẹ́ ìyẹn alùpùpù ọ̀kadà kan tó sì ṣínà ìbọn bolẹ̀. Inú àpèjúwe ọ̀daràn náà ẹni tí ìṣẹ̀lẹ̀ náà sojú rẹ̀ ó ní aṣọ dúdú ni afurasí ọ̀daràn náà máa wọ̀ tó sì tún dé fìlà dúdú lé lórí o. Ó ní àwọn máa rò wípé ẹni mímọ̀ oníṣòwò POS ni arákùnrin náà mọ̀ ní. Ó ní ṣùgbọ́n nígbà tí ó máa yìnbọn àkọ́kọ́ ó ní ọ̀pọ̀ tó mọ̀ wípé adigunjalè ó ní ọkùnrin náà. Òṣìṣẹ́ àjọ ETMA tí ìṣẹ̀lẹ̀ náà sojú rẹ̀ ó ní ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní ọkùnrin ọ̀daràn náà ó mọ̀ ló máa yìnbọn lu oníṣòwò POS ọ̀hún. Ó ní ṣùgbọ́n ìbẹ́ ẹlẹ́kejì ó mọ̀ ló mọ̀ bá lẹ́yìn mọ́ ibi itan rẹ̀. Ó ní níṣe ni gbogbo àwọn tó wà níbi ìṣẹ̀lẹ̀ náà ó ní wọ́n mà sá lọ o kí wọ́n tó padà lọ gbé ọkùnrin oníṣòwò POS náà lọ sí ilé ìwòsàn àlàáfíà tó wà ní agbègbè náà. Dókítà Adésànyà Adéọlá ti ilé ìwòsàn àlàáfíà tó wà ní agbègbè Mọ́kọ́lá o òun náà mọ̀ tó bá wo oníròyìn sọ̀rọ̀ tó sì jẹ́ kó di mímọ̀ pé lóòótọ́ o òun ni wọ́n mọ̀ gbé ọkùnrin náà wá sí ilé ìwòsàn àlàáfíà ṣùgbọ́n ìtọ́jú dídóòlà ẹ̀mí nìkan ń làwọn mọ̀ fún kí wọ́n tó gbé lọ sí ilé ìwòsàn UCH fún ìtọ́jú tó péye o. Wọ́n ní ìwádìí àwọn oníròyìn ó fi hàn wípé aago 6 ìrọ̀lẹ́ àná ó ní wọ́n mọ̀ gbé ọkùnrin tí ìbọn náà mọ̀ bà ó ní wọ́n gbé lọ sí ilé ìwòsàn UCH níbi tí wọ́n ti yọ ọta ìbọn lára rẹ̀ o. Ọ̀gá àgbà kan ní UCH ẹni tí kò fẹ́ kí wọ́n dárúkọ òun ó má fìdí rẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni wọ́n mọ̀ gbé ọkùnrin náà wá tí wọ́n ti ṣe iṣẹ́ abẹ fún lẹ́sẹ̀kẹsẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní ara rẹ̀ ti ń bọ́ sípò padà báyìí. Wọ́n ní gbogbo gbìyànjú àwọn oníròyìn láti rí ọkùnrin náà ó mọ̀ ló mà já sí pàbó. Nígbà tí wọ́n tún kàn sí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Adéwálé Òsífẹ̀sọ ó má fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tó sì jẹ́ kó di mímọ̀ pé ẹnikẹ́ni kò mọ̀ bá ìṣẹ̀lẹ̀ náà lọ o. Ó wá fi kọ́ rẹ̀ pé bó tilẹ̀ jẹ́ wípé ìbọn mà bá àwọn èèyàn méjì tí wọ́n sì farapa ṣùgbọ́n ó mà takò ọ̀rọ̀ àhesọ kan tó sọ wípé ìkọlù náà ṣẹlẹ̀ ní báǹkì kan mọ̀ ní. Òsífẹ̀sọ ó fìdí rẹ̀ múlẹ̀ wípé lábẹ́ afárá Mọ́kọ́lá nílùú Ìbàdàn ó ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé o. Ó ní ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà ó sì rọ àwọn aráàlú láti máa ṣe iṣẹ́ wọn lọ́nà tó bá òfin mu. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò ọlọ́kọ̀-ò-jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o àkú ọlá Jímọ̀ tòní ọ̀pọ̀ ẹ̀ báyìí ńlá ṣe lókè èèpẹ̀ o.